oyè yẹn òun ló fi ń sọ̀rọ̀ sí Ọ̀ọ̀nìrìṣà. Ṣé mọ̀ pé nínú ọ̀rọ̀ tó sọ ẹ ti máa rí wípé èèyàn tí ó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èèyàn fún ara àti mọ̀ pé oníjìbìtì lẹ́ni yẹn. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ó sọ wípé wọ́n wá bá ẹ nígbà tí wọ́n fẹ́ jẹ Ọ̀ọ̀ni, kí bàbá wa Ọ̀ọ̀ni tó lọ sí ibi tí àwọn bàbá rẹ̀ kí Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì tó jẹ, kọ́lọ́hún kó jẹ́ kí bàbá pẹ́ láṣẹ kó jèrè kọ́wọn náà jèrè láṣẹ. Ọ̀ọ̀ni tó gbéṣẹ̀ nígbà tí wọ́n wà ń bẹ̀, bàbá wa ọba Adéyẹyè yìí ó ti ń bá wọn kọ́lé, ó ti ń bá wọn kọ́ estate. Kódà fọ́tò tí wọ́n ti jọ yà nígbà tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì kò tí ì mọ̀ pé àwọn máa dórí àléfà yóò wà tímọ́tímọ́ bí àgbo ìwo àgbò bó ṣe mọ́rí, òun náà ṣe wà pẹ̀lú ọba Ọ̀ọ̀ni àná. ní Ọ̀ọ̀ni Olúbùṣe èrè lójú ogun. Ọ̀ọ̀ni Oníbùṣe ẹ̀rí wọ́n jọ ya fọ́tò pẹ̀lú bàbá nígbà tí Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì yìí Ọ̀jájá kejì tán sì ń ṣe, ẹ mọ̀ pé kọ̀ǹtrátọ̀ ni bàbá, wọ́n ń kọ́ iléeṣẹ́ ńlá fún yàn, wọ́n ń kọ́ stadium, kátàkárà ni wọ́n jẹ́, oníṣòwò tó gbajúgbajà ni. Èmi ò bá wọn díẹ̀ ni a lè sọ̀rọ̀ kíní mọ́ ìyẹn Ràṣídì ọba Oníwò. Kí nìdí ni pé Ọlọ́run má jẹ́ ká ṣì ọba jẹ, torí kò sí nínú ìtàn níwò láti ìgbà tí Ìwó ti wà. Láti ní kí ọba Ràṣídì ọba Oníwò kó jáde kó ní ìṣe ni gbogbo àwọn ọmọ Odùduwà sá lọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í pa wọ́n. Ṣóhun náà ti gbàgbé pé ẹni tó sọ pé bàbá ńlá wọn ọjọ́ iwájú kò dáa, òun náà ti bú bàbá ẹ̀ mọ́, torí pé wọn ò lè pìtàn wọn níbi tó jọba sí níwò kí wọ́n má sọ ti bàbá wa Ilé Ifẹ̀ mọ́, tó jẹ́ pé òun ni ẹni tó kọ́kọ́ dé Ilé Ifẹ̀. Ẹni tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ní àròlé Oòduà